wọ̀lú tó yẹ kájọ sọ Ààrẹ Almaroof tó dùn lárinrin. ọjọ́ Monday ni ó mọ̀ gbéra sọ. ètò tó dùn tó sì lárinrin. láago 12 Amẹ́ríkà. lọ́jọ́ Monday ni ó mọ̀ gbéra sọ. ìgbà ńlá ti dé bàbá gbọ́nmi kọ̀ọ̀kọ̀ ńlá ti dé balẹ̀ odò. ẹ wá nǹkan fi ìdílé tàbí kẹ́ẹ̀fì ìdílé nǹkan. Ààrẹ Almaroof ti gbóyin dé ẹ wá lá. bọ́bagún wa ti gbé tó ọ̀hún dé. ètò Ààrẹ Almaroof top show yìí wá yà mí. ní dédé aago 12 American time. ètò kan tí ń sọ nípa ọmọ kóòtù òjíire. ètò kan tí ń sọ nípa ìdàgbàsókè ọmọ Yorùbá pátápátá. ètò kan tí ń sọ nípa Oòduà nationwide. ẹ darapọ̀ mọ́ Ààrẹ Almaroof nítakùn àgbáyé Facebook page. ẹ darapọ̀ mọ́ wọn ní Instagram. ẹ darapọ̀ mọ́ wọn ní YouTube. Ààrẹ Almaroof látọ́kùn lórí ètò ojúlówó ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹmọdé ọmọ Àtìbà ọmọ àjòwúyọ ọkọ lẹ́nu. Ìdómògùn nílé bàbá ẹ̀ ìyàn Ìdómògùn ọmọ àfi ìbọn sọ̀pá. Ààrẹ Almaroof bọ́bagún àgbéra ńlẹ̀ òdìdé ètò rẹ̀ ń gbogbo ayé fẹ́ gbọ́. Top show Ààrẹ Almaroof yìí dùn ládùn jù. ètò tó dùn tó sì lárinrin.